ọ̀tá ayé àtọ̀tá ọ̀run lèṣù yà jẹ́ láéláé sí kété ọmọ adarí oorun. ẹ bá ṣọ́ bá ní ẹ bá ṣùjèyè kó bá ti jẹ́ pé ọ̀nìyàn lọ nìní èrò èṣù lọ́ra láti kọrun sí pàápàá láti tí nìní láti tí ṣiṣẹ́ kété ète rẹ̀ lójoojúmọ́ lé awakọ̀tà akọ èyí ọ̀nìyàn pàápàá ọ̀nìyàn tọlọ́run gan kọlọ́run ti yàn yí pé o ti pè kọ́mọ́ rẹ̀ sọ̀yà wí ọ̀nì o ọ̀nì tèmi ni rúra bá gan lè ṣùṣùṣẹ́ òjèrè ọkàn yìí dọ̀dọ̀ràn kẹ́ẹ̀bá yọ̀ gbà ń jáhàn gbà lọ́ọ̀lọ́run kẹsàn-án sínú ẹ̀hàn ẹ̀dẹ̀ rẹ̀ lágbára ọlọ́run Olódùmarè kété ò lépa èṣù lórí ayé rẹ̀ láti já ọgbà kò nínú ìmọ́lẹ̀ bọ́ sínú òkùnkùn kò nínú òmìnira bọ́ sínú òde lágbára ọlọ́run òun ló aborí rẹ̀ o nípa ẹ̀mí mímọ́ nípa ọ̀rọ̀ ọlọ́run wàá ṣẹ́kẹ̀bẹ̀ èṣù ní kété ọ̀nà kó bá mú gbé òdàn wàá gbé ka ọmọ. Àkòrí ọ̀rọ̀ mi sí ọ lónìí òun náà ni wí èṣù bí Dáfídì ọlọ́run mo jẹ́ èṣù bí ọ́ o kàn bá wí èṣù bí ènìyàn ó tí lọ́gbọ̀ngbọ̀n ó tí nìní ọ̀rálíyè ọ̀tàn jẹ ó borí ọkàn rẹ̀ ó borí ẹ̀mí rẹ̀ èṣù bí Dáfídì kó bá lọ sí Chronicles kínní orí 21 ẹsẹ̀ òkínní lébẹ̀ bẹ́ẹ̀ni wí èṣù jàkú dúró ti Dáfídì ó tí ṣiṣẹ́ wé àṣìṣe o lágbára ọlọ́run ó bá ti dúró sínú ìfẹ́ Kristi Jésù wé àṣìṣe ó bá ti kíyè sára pẹ̀lú àdúrà àti ọ̀rọ̀ ọlọ́run wé àṣìṣe. Èṣù ó bí Dáfídì wà ti gbọ́ bá rí kan wí èṣù bí nìkan àìkọ́ gbọ́n rè àìṣù ní bí àìṣù ní tí ó gbé èṣù láàyè o láti bì ọ́ torí ọ̀nìkànnìyàn fún ara ẹ bá ti jọ ọ́ra rẹ̀ òun yà ṣe àkóso ayé rẹ̀ tí orí èṣù ni ní kété agbára èyí ò tì ọ́ èyí ò bì ọ́ láàrin gbàṣẹ lọ́ọ̀rẹ́ ìṣẹ̀lẹ̀ amóhùn àmèrò ni a ò ibi kọ̀ọ̀kan rẹ̀ yà á sí bóyá ògbéraga ayé ni bóyá òfẹ́ kò fẹ́ tẹ ẹran ra ni bóyá òfẹ́ kò fẹ́ tojú ni ó ti rí nínú ọkàn Dáfídì wí Dáfídì fẹ́ ṣògo nínú Chronicles orí 21 ní ẹsẹ̀ kìíní Dáfídì fẹ́ ṣògo wí baálé hàn jagunjagun mi báàna ti pọ̀ tó baálé agbára hàn ti tó baálé òṣèṣì hàn ti tó báàna ti làmìlaka tó ìyẹn ní ṣàkóso kété agbára ti jagunjagun ní kété àgbáyé ló gbẹ ó fẹ́ ṣògo ni ké mogo ni kẹ́ mọ́ àyàngàn ògo kò yẹ kẹ́ jẹ́ tọlọ́run èṣù jàkó ti ráàrin ni wí ìgbéraga yìí wọ́n wẹ́ nínú Jòhánù kínní orí 2 ẹsẹ̀ 15 wí kétékété kẹ nínú ayé òfẹ́ kò fẹ́ ti ẹran ra òfẹ́ kò fẹ́ tojú àti ògbéraga ayé ògbéraga nì òun lè ṣúrí o dàkùnrin wa bí Dáfídì ó bí sínú ẹ̀ṣẹ̀ ó yóò tini sínú ẹ̀ṣẹ̀ ó yóò tini sínú àṣìṣe ó yóò tini sínú ìbínú ó yóò tini sínú ìjákulẹ̀ òṣè èṣù lè yí ni ké tini sínú ìgbéraga ké tini sínú ìṣòro ké tini sínú àríkíyèsọ́ra ké tini sínú kòtò àbí kẹ́ mọ́gbọ́n ké tini sínú ìwà ojú kòkòrò òun ní mọ̀ nìyẹn o àwọn ìyá ọlọ́yà títí àìdẹ̀gbàgbé pé òun ní tèun ké tini sínú olè jíjà èṣù ebini ó yóò bini sí ojú kòkòrò sínú rọpípa sínú ìbẹ̀rù sínú òfẹ́kòfẹ́ sínú ibi sínú ọ̀tẹ̀ dídì ó yóò tini sínú àrègbàgbọ́ ó ti Ádámù àti Éfà kàn mọ́ gbọ́ Ọlọ́run gbọ́ ó yóò tini sínú àrèbalẹ̀ ọkàn kọ́ni aṣàníyàn ṣá èṣù tini o ó yóò tini sínú ìbọ̀rìṣà àbí kọ́nìyàn pànìyàn ṣètùtù ó yóò tini sínú kọ́nìyàn awé òjijì ó yóò tini sínú ìjà olùmúlẹ̀ àìṣelukọ̀ ẹkún gbígìrì kó lámọ̀ ṣá àwọn àmọ̀wé á kú
èṣù ní bí ni irú ọni bá a ti gbàgbé wí ọyà ọni wí ọkọ̀ ọni wí ọmọ ọni a ti pa kẹtì mọ́ ó yóò tì ní sínú ẹgbẹ́ burúkú ẹgbẹ́ òkùnkùn ẹgbẹ́ òmùlẹ̀ ohun kò á ṣe ni pé wàá ṣọ́ra wàá gbàdúrà torí pé sátánì ni ọ̀tá ọkàn rẹ̀ ni ọ̀rìn ká o ọ̀rìn ká ẹ wá ní ká pàjẹ́ bí kìnìún kì í búramúramù ni bẹ́ẹ̀ ni wíwá náà nínú Jòhánù orí kẹwàá ẹsẹ̀ kẹwàá ihò lè á bí kò ṣe pé láti jí kódà tí bọ́ nìkan fẹ́ yá jìnnì náà á dì á mọ́ra pé ọ̀nì kan kò fẹ́ yá jí irun rẹ̀ nì kó bá gbórí òun á pa kò dẹ̀ parun ṣùgbọ́n Jésù owó ti á kò yóò fún ọ ní òye lọ́pọ̀lọpọ̀ kó bá ti gba Jésù gẹ́gẹ́ bí Olúwa tó olùgbàlà rẹ kì í gbénú rẹ kì í jọ ẹ́ jẹ kì í jọ ẹ́ mu kò gbọ́ràn sáṣẹ rẹ̀ lójoojúmọ́ ayé èṣù á o ṣùgbọ́n nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ni àbòrí rẹ̀ ojú lórúkọ mi ọmọ àbálábí ìtàn Jésù ká tújú ká torí pé o ti ṣẹ́gun ayé títóbi dẹ̀ lọ ní kì í gbénú ra ju ọ̀nì kì í gbénú ayé lọ ire o.